January ṣe pọ̀ ṣe kan obìnrin bíi mẹ́wàá ti ya wèrè sọ lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí farabalẹ̀ kọ gbọ́ number 1 boyfriend tí ò tí lówó náà lè lù ọ́ tó bá ti di pé gbogbo àwọn tí mọ̀ motivate ẹ̀ láyé àwọn olówó ogbó ni àwọn tí ò mọ̀ di ọ̀rọ̀ wọn ní mọ̀ motivate ẹ̀ tètè fẹsẹ̀ fẹ́ sórí wọ́n ti boyfriend tí lówó rí tí ò lówó mọ́ olówó rí kò lówó mọ́ àwọn sẹ́ẹ̀tì yùn tí ń pòsè lẹ́ẹ̀mẹwàá tí ń wọ́ọ̀sì tí ń complain lẹ́ẹ̀mẹwàá máa di àsìkò àti renew tó bọ̀ ní fẹsẹ̀ fẹ́ so wá rí wọ́n tẹ́ bá àbúrò rẹ̀ náà olójú kòkòrò ní ẹ̀ lówó lé yín ẹ̀ manage ní ẹ̀kọ́ àti láni ń jẹ́ ńlé ń sì ń dẹrùn 2.5 kí lórí TikTok tètè fà létí kọ́mọ́ fún yín ló kọ́ bú bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà ní wèrè ràn yín nù so wá rí ẹ̀yin ọkùnrin ẹ̀yin ò sábà ń ya wèrè bí kẹ́ ẹ mọ́ni lárí mọ́ni bí kẹ́ ẹ kàn sán kú ni táwọn ọ̀rẹ́ rẹ̀ yẹ lówó tó yẹ rírìn wèrè jẹ́ gbogbo nǹkan tí mo motivate wọn tó lè pa tẹ̀yàn jẹ́ ni sá fún wọn kó o tọ́rẹ̀ yàn my dear tọ́rẹ̀ yàn so wá rí wọ́n tó ẹ́ pé òrìnrìn wèrè náà ọ̀fẹ́ tó lè lù ọ́ ìrìn rẹ mọ́ ìwà rẹ mọ́ fà yá aláwọ̀ yá àyàsẹ́ gbogbo ògbà sọ ọmọ reason ìtumọ̀ yá aláwọ̀ rẹ ni pé bó bá ti fẹ́ yá aláwọ̀ tó fẹ́ yá aláwọ̀ rẹ ni kọ́ ọmọ pẹ́ náà yá àyàsẹ́ rẹ ni kọ́ ọmọ rìnrìn tí ọmọ so yí ọ̀tọ̀ oró lè rìn kọ́ pàdé àwọn tó máa ń wá orí kì í títí ọlọ́run ní já pàdé wọn pọ̀ pàdé àwọn tó gbé ni wọ́n lè ní kí wọ́n lọ fún mọ́tò gbá àyàn wọ́n ní ìdí ẹ̀jẹ̀ nu ọlọ́run ní jó ní pàdé wàásù wáyé nobody is safe ẹ̀gbọ́n rẹ ó lè lù ọ́ tẹ́gbọ́n rẹ bá ya nírìn wèrè olórí burúkú olè olójú kòkòrò tí ò lè ṣiṣẹ́ ọ̀lẹ ó lè fi ọsùn ògùn owó ọlọ́run ní àmọ́ sọ wa tó bá ti ń gbàdúrà mọ́ ṣe kí ni mọ́ rẹ̀ tọ́ mọ́ rẹ̀ níbi tí ò ti mọ́ house party sọ́ra fún house party táìmù yìí tó bá ti mẹ́ tó organize ẹ̀ sáá tí bá ti tó organize ẹ̀ sáá ń bẹ̀ àwọn party oníjẹkújẹ mọ́ jẹun kí òde yahoo guy kan ní ṣe kíní kan fáwọn kíní ẹ̀ sáá oyè àsìkò yìí kó dẹ̀ tí ó yahoo ń sóògùn owó torí ìdí èyí àmẹ́ńtà àṣà fún àmẹ́ńtà àsùn mọ́ torí ẹ̀ my dear be careful ọlọ́run sọ wá à ní ya wèrè wá à ní tògo wá torí ìjẹkújẹ àtẹnujẹ òní bá ti wá jẹ́ láháó làwà lákùúwátà sàlámà lẹ́kùn.